bó ṣe jẹ́ pé ní àná àwọn sásù wa bá wa sọ̀rọ̀ lérí pé báwo ni àwọn àwẹ̀ wa tá ń gbà tí ó sì ṣàǹfààní tí ó sì wúlò fún ẹnìkọ̀ọ̀kan wa tí ò ní jẹ́ pé akẹ́fẹ́ fi panú ṣùgbọ́n lẹ́ni àkórí èyí tí a tún fẹ́ kí wọ́n bá wa gbéyẹ̀wò òun náà lèyí kan tó kún náà tún jẹ́ pé nǹkan kan ni tó gbọ́gbọ́n tó sì yẹ kí mùsùlùmí mójútó èyí tá a pè ní bay'atukum ayyuhal muslimun ìwọ̀ tá a gbà ẹ̀jẹ̀ tá a jẹ́ àti pé ìjẹ́ mùsùlùmí wa láwa tá à ń pera wa ní mùsùlùmí àwọn nǹkan tí ń bẹ lọ́rùn wa tó yẹ ká mójútó eléyìí náà ni wọ́n mọ̀ gbé wa rìn lórí ẹ̀ ọlọ́nkọ́ bá gáìdì àwọn wa bismillah. a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim subhanallah walhamdulillah wala ilaha illallah wallahu akbar wala hawla wala quwwata illa billah. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب علمنا ما ينفعنا وأنفعنا بما علمتنا وزدنا علما. أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. ليتي أتدى وقف الله سبحانه وتعالى أبتي بقوة أتيني تقبي أبتوتوسي أبتي دولي دوغونغو fífọpẹ́ àbí sísẹ̀yìn fún lórí àwọn ọ̀dẹ̀ra ọlọ́kin ọ̀jọ̀kan tó ṣe fún ẹrú rẹ̀. Nínú àwọn ẹrú Allah subhanahu wa ta'ala iná ni èmi wà, iná ni wọn náà wà. Ó dẹ̀ ni tó ní òun èsì ẹrú Allah tí ń pera rẹ̀ ní ọmọ Allah. So àwa ti mọ̀ pé Allah subhanahu wa ta'ala lam yalid wa lam yulad. Ọba dẹ́dá ò bímọ, bẹ́ẹ̀ náà ni ẹnìkan ò bí Allah subhanahu wa ta'ala, ìkàn tara rẹ̀ dànù ni. Ẹrú ọba dẹ́dá iná ni gbogbo nǹkan tí ọba dẹ́dá dá pátá wọ́n mọ̀ sáfù Allah subhanahu wa ta'ala ni. Bákan náà atọrọ kí àti ìgẹ̀ fún Nabi sallallahu alayhi wa sallam ẹn tó bá dẹ́dá lò ló ń sábàbí wa láti mú wa kúrò nínú òkùnkùn lọ sínú mọ́lẹ̀ láti dá Allah subhanahu wa ta'ala mọ̀ láti sọ fún wa àwọn tó tọ́ àwọn tí ò tọ́ báwo láti gbáyé tí ó fi rọgbọ fún wa tálkìyàmà wa ò ní bàjẹ́. Annabi sallallahu alayhi wa sallam òun náà ọba dẹ́dá ló ṣe ní rahma lil alamin, ó ṣe ní olùkìlọ̀ lil alamin, ó ṣe ní olùfúnni nírò dùnú lil alamin. Anabi sallallahu alayhi wa sallam yìí náà òun náà ni ẹni táwa gbé síwájú páàmọ́ kọ́sì rẹ̀ àti àwọn tí wọ́n kọ́sì rẹ̀ tánàbí náà kílẹ̀ àwọn ridwanullahi alayhim ajma'in. Lábẹ́ bẹ́ẹ̀ gbogbo àwọn tó jẹ́ àwọn àfáìsìn àwọn olórí ẹ̀sìn ọba àdàbà dó tì wọ́n, ọba àdàkọ́ ṣàforíjì fáwọn tó ti lọ nínú wọn, gbogbo àwọn tó ń bẹ láyé náà àtúbọ̀tán ọba àdàjọ́ ọ̀dà ìdórí ẹnì kọ̀ọ̀kan gbogbo nínú jazakumullahu khairan. Na'am, níbi tá à ń lọ léni, níbi tá a fẹ́ kó sí òun náà ni tá a pè ní bay'atukum ayyuhal muslimun. Ẹ rántí, ẹ má gbàgbé ìpínwùn yín ẹ̀yin mùsùlùmí, torí pé ìjẹ́ ìsìláàmù wa ó ní àwọn nǹkan kan tó wà attached to kéèyàn sọ pé mùsùlùmí ni mí. Ìsìláàmù kìí ṣe ohun tá a kẹ́ mọ́ pípín bàtọ́ bá ti ń jẹ́ Abdullah pé orúkọ rẹ̀ náà ó ti hàn nínú orúkọ rẹ̀, so ó kù practicability. Àríkọ́ àdáwọn sọ pé nominal ọ̀dà sáwọn tó ń pèlè engineer, kódà àwọn tó jẹ́ àwọn oníṣẹ́ ọwọ́, àwọn tí ò jẹ́ dókítà gidi tó bá ní dókítọ̀ ní lágbájá wọ́n yarí pé kódà wọ́n lè sú èèyàn pé wọ́n ń gbé dókítọ̀, kódà wọ́n pè kéèsì dókítọ̀ fake dókítọ̀ ni. Kódà bẹ́ẹ̀ bá pàrédé ara rẹ̀ to be dókítọ̀ tó bá mú yọ́ lọ ẹ̀wọ̀n. Bẹ́ẹ̀ náà ni Islam, bẹ́ẹ̀ bá pera rẹ̀ ní mùsùlùmí ẹnìyàn ń claim kó òun fún Allah ní ìwọ rẹ̀, òun sì rí bó ṣe yẹ kó òun orí pẹ̀lú Allah subhanahu wa ta'ala. Látàntorí bẹ́ẹ̀ ó ní àwọn ọṣẹ́ tẹ́rú ọmọ ṣe táàfi gbà lóòótọ́ pé mùsùlùmí ńlágbájá àti gba ìpínwùn. Eléyìí lọ́dọ̀ àwọn alákọ̀wé tó bá gbaṣẹ́ ìjọba kan àwọn ṣe nǹkankan ó ní kíkà tó ń pè ní oath of allegiance. A rí i pé gbogbo ẹni tó bá gbaṣẹ́ wọ́n lè kó wọ́n fẹ́ búra fáre orílẹ̀-èdè wípé sọ báyìí ni mo ṣe, báyìí lọ́mọ ìjọba rẹ̀ ìní ultrafire. Ẹni tó jẹ́ gómìnà, àwọn tó jẹ́ àwọn offices, àwọn tó jẹ́ àwọn rectors, àwọn tó jẹ́ àwọn gbogbo sẹ́pátá. Kódà tí wọ́n fẹ́ gbaṣẹ́ teacher yóò ní wọ́n sọ pé code of conduct nípa àwọn tó dé báyìí lọ gbọ́dọ̀ ṣe o, tó bá ṣe báyìí ó gba query ó dáhùn rẹ̀ o.
ṣebí láyé nìyẹn o sọwárì ìjẹ́ mùsùlùmí tiwa náà níbi tọ́pọ̀lọpọ̀ mùsùlùmí ti fẹ́ẹ̀lì ni pé oath of allegiance tá a fi ń jẹ́ mùsùlùmí bẹ́ẹ̀ àwa tá a gbà lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala tá a gbà lọ́wọ́ Ànábì sallallahu alaihi wasallam tí a bá ti fẹ́ẹ̀lì rẹ̀ èèyàn ti yẹsẹ̀ kúrò ní ojú ọ̀nà tí a fi lè là láyé àti lálkìyàmà ọwọ́ ayẹ ká sọ bẹ́ẹ̀ àwa yẹn tá a gbà lọ́wọ́ Ànábì sallallahu alaihi wasallam ẹlòmí lè mọ̀ wó pé bẹ́ẹ̀ àlọ́wọ́ Ànábì báwo bẹ́ẹ̀ ni ọba àdìdà sọ fún wa pé man yuti'u ar-rasula ẹni tó bá tẹ̀lé Ànábì sallallahu alaihi wasallam ó rí pé ar-rasul tó wà ń bẹ mu'arraf ni àbẹ́ẹ̀kọ́ ni ẹni tó bá tẹ̀lé Ànábì sallallahu alaihi wasallam faqad ata Allah irú ẹni bẹ́ẹ̀ ó ti tẹ̀lé Allah subhanahu wa ta'ala látàntorí bẹ́ẹ̀ ló fi jẹ́ pé gbogbo ọ̀tọ̀ jẹ́ mùsùlùmí bọ́yá ọmọ àbọ̀ ọmọ tẹ́lẹ̀ ohun tó fi ń jẹ́ ìsìláàmù ni pé o ti ní àwọn ẹ̀jẹ́ kan tó jẹ́ fún Allah subhanahu wa ta'ala yálà nígbà tó ń bẹ ní ọmọ náà gún ní bàrá di ànábì wa Adam ní alamu dharri àti gba ìpínhùn bákan náà ànábì sallallahu alaihi wasallam àwọn tó kọ́kọ́ sí ìsìláàmù pẹ̀lú ànábì tó bá dà ní ká jọ wọn ti gba ìpínhùn tó jẹ́ pé ìpínhùn yẹn ń bẹ dòní lórí gbogbo wa torí kọ́ bá dà sọ pé ànábì sallallahu alaihi wasallam ma arsalnaka illa rahmatan lil alamin ló fi jẹ́ pé àwọn rìsàlátù ànábì sallallahu alaihi wasallam àwọn mẹ́sẹ́gìsì islam tá ànábì mú wa á rí pa pé sàábẹ̀ kẹsẹ̀ báyìí ànábì ọ̀tako làáfi ń ṣe é àbẹ̀kọ́ ni àlùwàlá tá à ń ṣe lónìí àwọn sàábà kọ lọ́dọ̀ ànábì làáfi ń ṣe é bẹ́ẹ̀ náà ni ìpínhùn tá a fẹ́ kó sí àwọn sàábà gbà lọ́wọ́ ànábì on our behalf pé àwọn tí ń bọ̀ lẹ́yìn wa náà táwọn náà bá jẹ́ mùsùlùmí tí wọ́n sórí ire bíi tiwa àwọn náà ò ní ṣe kíni wọn ò ní yẹ àlùkáwà ní ìpínhùn wọn tí wọ́n ní pẹ̀lú ànábì oath of allegiance tí wọ́n ní pẹ̀lú Islam pẹ̀lú ọba adédàtà Ànábì sallallahu alaihi wasallam wọn ò ní bírèkì rẹ̀ bí ó jẹ́ pé wọ́n ṣe kíni wọ́n ó dì mọ́ wọ́n ó sì sọ tí wọ́n fi pàdé Allah subhanahu wa ta'ala tábà tí wàá gbọ́ báyìí nígbà tá a ní ó lè jẹ́ mọ̀ fún wọn wọn náà mọ̀ kọ́ lórin ọ sọ pé ànábì ni ó gbà wọ ni ó gbà yá wọ oníṣẹ́ ńlá abiyamọ abọ̀já gbọ́ọ̀rọ̀ oníṣẹ́ ńlá bẹ́ẹ̀ ni oníṣẹ́ ńlá lànàbì sallallahu alaihi wasallam torí àwọn àmbíyáwò tó ti wá ṣáájú ànábì àti àwọn rúṣùl ní ṣáájú ànábì ọba adẹ́dà àmọ̀ràn ẹlòmíì sí ìlú kan àmọ̀ràn ẹlòmíì séèyàn kan àmọ̀ràn ẹlòmíì sádúgbò kan ṣùgbọ́n ànábì sallallahu alaihi wasallam bí gbogbo ayé ṣe tó pátá kódà kìí ṣe pé èèyàn nìkan ọba adẹ́dà rán ànábì sallallahu alaihi wasallam sí àwọn èèyàn àtàlìjànú àwọn àfàkọ́lẹ́yìn ó tún rán ẹ sí gbogbo àwọn tó jẹ́ kódà àwọn tó jẹ́ àwọn ẹranko wọ́n hà kọ́ra binubuwati nabiyyi sallallahu alaihi wasallam wa risalatihi gbàtọ́ wá rí báyìí ló fi jẹ́ pé lọ́jọ́ àlìkìyàmà gan-an ó ń ṣe ńlá là nẹ́bì náà torí tọ̀ bá kọ́ gbọ́ ilé iye ó lè fẹ́ rí bákan lọ́dọ̀ rẹ̀ àfa kẹ́nu àwọn àfa ní àbẹ́ ẹ̀kọ́ ni tó táwọn ń pè fàṣásì àti ibi àmàdùmùnù tó kó sínú ẹ̀kẹ́ gbọ́ yé pé ara pé ànẹ́bì jẹ́ oníṣẹ́ ńlá wọ́n ní sẹ̀fí olùwàrọ̀ ànẹ́bì sallallahu alaihi wasallam ni olùṣìpẹ̀ gbogbo ẹ̀dá eléyàn ní àṣàfáàtú al-kubra kódà àwọn tí ó wọ̀ náà wọ́n kọ́kọ́ jọlá sàfá ànẹ́bì kún ó tó lọ wọ́n náà ẹni tí ó gbà ànẹ́bì kọ́ yóò jọlá rẹ̀ lọ́jọ́ àlìkìyàmà nígbà tó gbọ́ bá ń bẹ lóòrùn tí ọpọlọ ń sọ bíi kí ọbẹ̀ túwọ́ ọmọ sọ kọ̀tọ̀kọ̀tọ̀ tí ogo mùdùmùdù ara àwọn tóòrùn bá mú dáadáa tí wọn ò sí lábẹ́ ibòjì arṣu arrahman àbí lábẹ́ ibòjì tó bá dẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ kírètì fún àwọn tó bá jẹ́ pé wọ́n dì sáàfù rẹ̀ ọjọ́ yẹn tó ga kó òòrùn yọ pọ̀ ó ká kọ́ máa kó wọ́n tiẹ̀ dájọ́ ìdúró pọ̀ oníkúlùkù ó ti fòró pé báwọn bá tiẹ̀ wọné náà káwọn lọ wọné ní rọrùn kò sí rọrùn bí náà bá dàmọ́jà wọné o kódà gbogbo wọn náà tá a wọ àlìjẹ́nnà ojú àlìjẹ́nnà ó ti mọ̀ kan wa tani ó wàá bá wa sì pẹ̀ pé kí wọ́n tiẹ̀ dájọ́ báyìí gbogbo àwọn al-anbiya ó ń ká kọ́ mọ̀ pé òní èsọjọ́ mi olóòní ọ̀fọ̀ onílà Nabi sallallahu alaihi wasallam ní sẹ̀fín olùwárọ̀ walikullu bil awfi yar'udu ila Allahi yas'a fi jami'i wa yakhfidu أتعرف ذاك النبي محمد خطيب لرسل الله في العصر سيد تتيء به دنيا وأخرى وبرزخ ayé gan yọ yìí pé inú èmi ayé wọn bá nẹ́bì síbẹ̀ ṣé bóun ni àfáà tó ní orí ulidalwaro wọ̀lìká iná tùdíyà o wàfọ́mù sàmánù tabassumu wọ̀dìyà. so ayé gan yọ yìí pé wọ́n bí ànẹ́bì sínú òun pé ẹnìkan lo ayé yìí nínú òun ló ti lo ayé alkiyama gan òun náà tún yọ yìí pẹ̀lú ànẹ́bì sallallahu alaihi wasallam ànẹ́bì sallallahu alaihi wasallam ìlà wa bá nípínwó ẹni tí wọ́n ní ọ̀fẹ́ ṣàfáà rẹ̀ o sì fẹ́ tẹ̀lé jábà nẹ́bì wọlé ọlá ajẹ́pẹ́ ní tí ó bá nẹ́bì wọlé ọlá yóò sọ àwọn ọwọ́
tó ti bound lórí mùsùlùmí kódà tó yẹ kí mùsùlùmí bá sọ àwọn oath of allegiance tó fi jẹ́ mùsùlùmí yìí ni àwọn èèyàn níwà disappointed nígbà tí wọ́n bá gbé ọ sí àyè kan kódà wọn ò bùkátà kí wọ́n sì mọ̀ pé ọyá ńgbà tó fẹ́ gbaṣẹ́ ìjọba kan o ọyá wa búra pẹ̀lú ìwé ẹ̀sìn rẹ ọyá wa ṣe kíníkẹ pẹ̀lú ìwé ẹ̀sìn rẹ àìmọye tó gba àlùkùránì tó fọwọ́ gbá tó fi gbárí ṣùgbọ́n gbàjọ pé allegiance tó ní oath tó ti ní pẹ̀lú ọba rírà tànẹ́bì ó ti fẹ́ẹ̀lì ń bẹ̀ ẹ̀yin lẹ́wàá gbé àlùkùránì fún ní ọ̀wá kà yín sí ẹ̀yin lẹ́wàá gbé kíníkẹ lọ́tí ọ̀wá kà sí sáà pé mùsùlùmí tẹ́lẹ̀ ní VIP nínú ẹ̀dá Allah àwọn alápọ̀nlé jù inna akramakum indallahi atqakum táwọn alẹ́ tí ń páyà Allah jù tálẹ́ntì ń sin Allah bó ṣe ní àsìn tálẹ́ntì ń kọminú rẹ̀ tálẹ́ntì ọmọ kí ọba adẹ́dà ń bẹ tálẹ́ntì tọmọ pọ́dọ̀ rẹ̀ láṣẹ rí sí ṣe mùsùlùmí ni sọ wá yẹ kí ọba tó dá ọ kọba adẹ́dà wá wò pé mo ti fẹ́ kí lágbájá ó sórí ire kó wá jẹ́ pé ohun tí wọ́n gbé wá sọ́dọ̀ rẹ̀ òun náà ni pé ó bírèkì kóòtù rẹ̀ tó ní pẹ̀lú rẹ̀ ó bírèkì ó ti tó ní pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam ara rẹ̀ lọ ń tẹ̀jẹ̀ ó lè tẹ ọba tó dá ọ ó sì lè tẹ ànábì sallallahu alaihi wasallam látàntorí báyìí afáwọn àgbà kódà tó jẹ́ pé yóò wù wá ẹ̀rọ mo níbi tá a kó sí ó tó fàlejò àsílẹ̀ náà mo jẹ́ ìpele àkọ́kọ́ nínú ìdánilẹ́kọ̀ọ́ yìí pé mùsùlùmí afẹ́kọ̀ọ́ wà àwí ẹ̀ pé yàtọ̀ sí kí wọ́n tó mọ kọ̀wé kẹlẹ́ ọlọ́kọ̀ sáìn pé o ti sáìn kò ní ṣe báyìí o ní fa olétí òfin o àwọn òfin kẹ́ ń bẹ tó bá yàrá ti gbé kọ́ mùsùlùmí lọ́rùn. tó yẹ pé níbi yóò tí mùsùlùmí bá ń bẹ tó bá ti mú àwọn òfin yẹn ṣe tó break àwọn oath of allegiance yẹn wàláhì gbogbo ẹ̀dá pátá ni ó nífẹ̀ẹ́ rẹ̀ ayé ó sì rọgbọ ṣùgbọ́n gbà tọ́pọ̀lọpọ̀ mùsùlùmí ti break ẹ̀ ní ẹ̀láyé fi ń dàrú mùsùlùmí gan ọ̀gbára wọn gbọ́mọ́ kátó àṣẹ pẹ́ ni tí ò jẹ́ mùsùlùmí ọtọ́ àmọ́ kéwu bẹ́sìn kò yẹ kó rí bẹ́ẹ̀. afáwọn àgbà Ubadah bun Samit ẹ̀rọ kí mo ní àmọ́ kóra dúró bá a ti fẹ́ rìn lọ́tẹ̀ yìí nìyẹn afáwọn àgbà Ubadah bun Samit ó kàn wọ́n wá unique afáwọn àgbà Ubadah bun Samit tó ń pè ní Abul Walid afáwọn Ubadah bun Samit yìí wọ́n jẹ́ ìran al-Khasraji ìran Khasraji kódà nínú ẹ̀sà tó bá dẹ́dà sí fún wọn òun náà ni pé bay'a Aqaba al-ula wa thani àti bay'atu Ridwan afáwọn ìmẹ́tẹ̀ẹ̀ta ni wọ́n ṣe ẹ̀ntọ́ àwọn tó gbowó lọ́dọ̀ ànẹ́bì wọ́n gba oath of allegiance yẹn ní in physical kìí ṣe pé àwa táwa gbà á in absentia gbogbo mùsùlùmí ló wà bound lórí wa gbà in absentia àwa ò sí ń bẹ̀ àwọn wà presence níjọ́ bay'a oath of allegiance yìí àwọn làwọn kọ́kọ́ gbà á ṣáájú làlùkùránì fi ní tẹ́ ẹ bá rí bí wọ́n ṣe rí tẹ́ ẹ bá tẹ̀lé lánàá wọn ẹ̀yin ní ó ṣoríire ṣùgbọ́n tẹ́ ẹ bá ti kó lórí ọ̀nà wọn ẹni yóò rí kàyókù. àbá Ubadah bun Samit yìí a ti sọ fún wa pé bay'a mẹ́ta ni wọ́n ní pẹ̀lú ànẹ́bì sallallahu alaihi wasallam wọ́n tó ń bẹ nínú àwọn tó jagun Bádìrì pẹ̀lú ànẹ́bì gbogbo àwọn mashahidi yòókù náà ni wọ́n ṣe wọ́n ń bẹ mẹ́ o ṣùgbọ́n ti Bádìrì jẹ́ ọwà unique ogun Bádìrì tó pé ní oṣù Ramadan gan ló ṣe kíni iná ẹ̀ ló tún ṣẹlẹ̀ Ramadan 17 kódà àwọn àfáà níjọ sábtì ni wọ́n gbéra so lẹ́tà nítorí bẹ́ẹ̀ kódà nínú gbogbo àwọn tó lọ ja ogun Bádìrì yẹn láwọn tó jẹ́ pé ó kọ wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú ayin pé ayin ló bẹ̀rẹ̀ ó kọ wọn jẹ́ 84 arba ọ̀sàmánì 84 ni wọ́n ló ń kà dákùmọ̀dé ṣùgbọ́n àfàwà Ubadah bun Samit nìkan ló kọ rẹ̀ ń jẹ́ Ubadah a rí àwọn Abdullah a rí Asim nínú wọn a rí Ubaidah a rí Abdat mo bẹ́ẹ̀ àwọn ọkọ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n pé Ubadah kò sí ẹnikẹ́ni nínú àwọn tó kópa lógun Bádìrì tó kọ̀ rẹ̀ ń jẹ́ Ubadah lẹ́yìn òun nìkan ní gbogbo àwọn tó kọ̀ wọ́n bẹ̀ pẹ̀lú lẹ́tà a lápẹẹrẹ nísìn àwọn tó kọ̀ wọ́n bẹ̀ pẹ̀lú lẹ́tà ayin àwọn 84 ni àfọ àkẹ́mẹ́ta tó ní tíra tó ń pè ní Jabrul Kasri ẹ̀kọ́tọ̀ ní bóun ṣe lò so wọ́n ṣe jámù gbogbo kọ pé àwọn tí a bẹ̀rẹ̀ rẹ̀ 84 wà ní gbogbo àwọn nìkan ni wọ́n ń jẹ́ Ubadah sórí inú tí ààfin ni mo gbàgbé sẹ́tà nẹ́bì mú wa tá ààfin ni mo gbàgbé àwọn tó ti lọ lánàá ṣebí léèwé ni wọ́n ń sọ lóko àwọn èèyàn torí pé wọ́n kú àbẹ̀kọ́ ni pé ọ facilitate àwọn tó wà facilitate ọ̀rọ̀ ànẹ́bì dọ́dọ̀ wa tó fi jẹ́ ká máa pé ó kọ̀ọ̀kan tí ò ní tìmọ̀ lọ́mọ àwọn pé ṣe bá sì lè sọ báyìí ṣe bá lè sọ báyìí
ẹ jẹ́ ká lè ní àwọn heroes of Islam àwọn àwọn sọ̀hábà ridwanullahi alayhi a mọ̀ sọ orúkọ wọn wọ́n lè lọ nóòtì rẹ̀ pé Ubadah bun Samit kódà bá a ṣe ń gbọ́ yìí tá a bá rẹ́ni ká ṣe bí àfàwà kan tó jẹ́ pé ìyàwó rẹ̀ ń bẹ nínú oyún bí ṣe wá ń gbọ́ yọ pé àfà yìí lórí báyìí ó wá sọ ọmọ rẹ̀ ní Ubadah tó bá sọ fún wa fún ọmọ yẹn lẹ́bù ó ti yẹ káà ní òsè bẹ́ẹ̀ ẹ̀sùn náà ọ̀kẹ́ náà àfà wa ni nígbà wọn ṣe tafsir débi suratu Nuh wọ́n ń ta àwọn ẹni tó bá bímọ tó bá sọ ní Nuh kódà kí wọ́n jọ gọ́rùn kan àwọn rẹ̀ rẹ̀ súnlẹ̀ fún gbogbo wọn kọ́ bá dà kọ́ bá ṣe dáadáa fún wọn. So bẹ́ẹ̀ náà tabarẹ̀ tó ní ń gbọ́ wa bẹ́ẹ̀ ọ̀rẹ́ tó ní wa ni sọ̀hábà tó yẹ kó lọ gbàdí sí oath of allegiance tó wà banding lórí gbogbo àwọn mùsùlùmí wa pé Ubadah la pé kí ni o pé Ubadah pé èmi náà wàá sọmọ mi bẹ́ẹ̀ àfẹnì náà lẹ́wù ìgbà yóò tọ́ bá jẹ́ gbọ́n ó ti rí pé ìgbà tí ọ̀rọ̀ tó gbọ́ yìí àfọwọ́ Ubadah bun Samit kódà wọ́n jẹ́ ìrìn Hasraji wọ́n jẹ́ kan náà àwọn Al-Ansari bákan náà àwọn làkọ́kọ́ gọ́fúnà ìlú Palestine tá à ń sọ lónìí àwọn làkọ́kọ́ gọ́fúnà níbẹ̀ táfà Umar pé wọ́n ní wọ́n lọ sí gọ́fúnà ní Palestine wọ́n sì já àgbààfà débi pé nínú al-Isti'ab lè àfà Ibn Abdul Barr wọ́n ní fatuwa kẹsẹ̀lẹ̀ láàrin àfà Ubadah bun Samit bó ti fẹ́ ká mọ rìn díẹ̀díẹ̀ rìn àti àfà wa Muawiya bun Abi Sufyan lórí ọ̀rọ̀ rìbá àfà Ubadah wá rí pé èmi èyí tí ń sọ yìí ló dá mi lójúmọ́ lẹ́rìí jù ọ lọ ṣùgbọ́n àfà Muawiya lè mọ́ wọn bá wọ pé ń yà àfìlú lẹ̀ fún ọ ó ti yéèzì pé ojú bá fi jẹ́ pé a máa takora wa pé ṣùgbọ́n o lórí òdodo mọ́ wa àfà ọmọ lọ́dà wọn padà pé padà sí ìlú ní ẹjọ́ ọmọ gbélú náà ni ọwọ́ aránṣẹ́ sí àfà Muawiya fún wa pé ṣe Ubadah bun Samit pẹ̀lẹ́pẹ̀lẹ́ torí ìlú tí ọba sírò Ubadah àfa ẹ̀sìn tí ó mọ̀ odò tí ó dúró tì ìlú yẹn ṣèlú olóore irú ìlú tó bá ṣàfẹ́kù àwọn tí ó dòdò dòdò báyìí irú àfa àgbà báyìí ó tún mọ̀ pé ajẹ́ pé àwọn ìlú tẹ́sìn bá ń dàrú tí sọkúsọ bá pọ̀ tágbàlagbà bá kú àwọn béèrè pé ságbàlagbà nù mímọ́ sí kù tágbàlagbà nù mímọ́ bá kú sáwọn tọ́rẹ́dì fún mímọ́ sí ṣe kíni ṣé wọ́n sì kù ǹjẹ́ wọ́n sì fẹ́ sòdodo sáwọn káì ṣé wọ́n sì kù àbá Umar wa dá padà kódà wọ́n ní Palestine ni wọ́n kú sí ní Baitul Maqdis pé sàárè wọn bẹ́ẹ̀ táwọn ìkẹ́dàmọ̀ eléyìí lọ́wọ́ mashhur àwọn míì sọ̀rọ̀ míì náà àfa àtúnwọ́ gba hadith yìí wà là ń sọ̀rọ̀ wọn yẹn. Naam bákan náà wa kana shahida Badran aṣọ fún wa pé wọ́n kópa lógun Badr àfàwà yìí sọ́ọ̀sì ogun Badr yìí náà tábọ̀dọ̀ mọ́ gbọ́ àwọn ọ̀tẹ̀ tó ti ṣẹlẹ̀ ogun tó lágbára jù nínú Islam inú àwọn azamu gasawatil Islam iná ní Badr wa torí pé òun nínú àwọn orísìí tí Islam padà fi boom tó fi hàn sí gbogbo ayé ogun Badr jẹ́ kan tí mọ́lẹ̀ gbogbo Islam fi ṣe kíni tó fi tẹ̀ sí gbogbo ayé ogun Islam jẹ́ kan bẹ̀ kódà ọlágbára débi pé àwọn mùsùlùmí tó kú lọ́jọ́ ogun Badiri níjọ́ yẹn wọ́n jẹ́ èèyàn 14 nínú àwọn muhajirin 8 nínú àwọn ansar tọwárò pọ̀ jẹ́ mélòó ó jẹ́ 22 wọ́n sì pa àwọn 70 nínú àwọn mushrikun wọ́n sì kó àwọn 70 lẹ́rú kódà náà àwọn tí wọ́n kó lẹ́rú níjọ́ yẹn amu anabi sallallahu alaihi wasallam Abbas mbembe wọ́n kó ẹ̀gbọ́n bàbá anabi wọ́n kó lẹ́rú ó tún wọ́n kó wọn náà wọ́n pé lé wa lé àfáà ni ṣùgbọ́n ṣé ìwà àfáà ń bẹ lára tiẹ̀ bàbá rẹ̀ àfáà ni tó pé àfáà Abbas yìí ó padà gba Islam o ìyìn rẹ̀ sì padà tẹ̀lé wọ́n ti kọ́kọ́ kó lẹ́rú ajẹ́ pé yẹn lè jẹ́ mọ́ níbi níran ṣùgbọ́n tó bá hùwà ẹrú ọba ẹlẹ́wà ẹ̀fà ká máa bù dín. yaqumu maqama hurri wa kamu hurri yaqumu maqama abudin. ajẹ́ pé ọjẹ́ mùsùlùmí tó o bá ń sin nǹkan míì àbí bàbá rẹ̀ ilé mùsùlùmí wọ́n wá lọ ń sin nǹkan míì àbí wọ́n ní lọ sẹ́ nǹkan míì àbọ̀ kálukùránì wọ́n ní wọn bẹ́ẹ̀ náà tí lọ ń sẹ́ ọ̀sẹ̀ yìí àbí wọ́n ní lọ ń sẹ́ òòṣà kan ní mùsùlùmí là ń sọ o sọ pé lè tí yín tẹ̀yìn ń sẹ́ náà nìyẹn. so ajẹ́ pé fàkámú rí yaqumu maqama abudin wa kamu abudin yaqumu maqama hurri. ó ní wàhábùdún qad yanamu ala hariri wasu nasabi mafarisu turabi wasu nasabi mafarisu turabu. a jẹ́ pé tó bá fira rẹ̀ yí pẹ̀
ọlá rẹ̀ yóò yí pẹ̀ nígbà tó bá ti ń tamper pẹ̀lú kíni pẹ̀lú àwọn sacredness Islam tó ń tamper pẹ̀lú rẹ̀ yálà torí ìfẹ́ inú àbí torí nǹkan kan àbí torí èèyàn kan ìyìn rẹ̀ ó ṣe kíni yóò yí pẹ̀ ṣùgbọ́n ọba adẹ́dà tó bá ti wá padà ló túbá ọ̀padà dẹni yìí laqad rafa'a al-islamu Salman al-Farisi وقد وضع الكفر الشريف أبا لهب. Naam, afáwà yìí ipa tí wọ́n kó nínú ẹ̀sìn díẹ̀ lásìkíni lásán ń bẹ̀ yìí sọwárọ́jọ́ ogun Bádìrì tá à ń sọ yìí torí pé mùsùlùmí bùkátà akọ ọmọ fásitì nípa Islam wà ilá níjọ́ táwọn tí èsè mùsùlùmí bá jà tó máa ń fẹnu wọn wá rọ́ọ̀f kọ́mọ́ á lè sọ nǹkan kan láti ká fẹ́ wọ bí ká tó bọ́ sí pé oath of allegiance tó wà binding lórí gbogbo mùsùlùmí kódà eléyìí la ọ̀pọ̀lọpọ̀ fẹ́ sọ torí pọ̀pọ̀lọpọ̀ jìn sí òfin rẹ̀ ọba dẹ̀dà kọ́mọ́jẹ́mi ó jìn sọ́fin rẹ̀ àwọn mímẹ́ tẹ́yìn bá jìn sọ́fin rẹ̀ tẹ́yìn bẹ́ẹ̀ kú lórí bẹ́ẹ̀ tẹ́yìn bá yẹn ayé yẹn bàjẹ́ nìyẹn ọba dẹ̀dà kọ́ là wá ń bẹ̀. Ogun Bádìrì yìí ó tún wá unique yàtọ̀ àfàwà Ubadah bin Samit àwọn gẹ́gẹ́ wà unique bẹ́ẹ̀ náà ni ogun Bádìrì náà ṣe kí ni ó wà unique àti sọ inú uniqueness àti sọ̀kan. Bákan náà ni pé gbogbo ogun pátá àwọn màláíkà wọn lọ ọbẹ̀ wọn mọ lọ sógun ṣùgbọ́n wọ́n ní ogun tó yẹ pé àwọn náà kópa tí wọ́n jà ń bẹ tí màláíkà gẹ́gẹ́ jà lógun yẹn ogun Bádìrì jẹ́ kẹ́ ara àwọn ìyàtọ̀ ni gbogbo ogun yòókù wọn ni wọ́n mọ lọ ṣùgbọ́n lógun táwọn gẹ́gẹ́ ṣe kí ni tí wọ́n jà níbẹ̀ ogun Bádìrì jẹ́ kan kódà ọ̀kan náà àwọn àfa Abi Dawud al-Mazani so wọ́n náà tó kópa ní ogun Bádìrì wọ́n lẹ́nìkan sọ pé òun á mọ tẹ̀lé kèfèrí mi lójú ogun pé ń dẹdẹ rẹ̀ pé ń pa alágbájá tí ń lọ wájú òun pé òun sì ń yọ kẹ́lẹ́kẹ́lẹ́ lẹ́yìn rẹ̀ kóhun tó dọ́dọ̀ rẹ̀ wọ́n sì rí pé orí rẹ̀ sì jábọ́lé orí rẹ̀ sọ̀kalẹ̀ kódà lọ́jọ́ ogun Bádìrì tàbí náà àwọn asàrò kan bọ́sẹ̀ kọ́rọ̀ pé ó ní àwọn màláíkà ṣe wé láwà ní wọn níjọ́ yẹn gbogbo wọn sọwọ́ rẹ̀ sí ogun Bádìrì yìí ó ṣe kíni ọlágbára so ọba adẹ́dá kó jẹ́ kí Islam ọmọ borí ní gbogbo àwọn tó máa ń pè ní lógun tó máa ń gbé kojú Islam yálà yìí tá a mọ̀ abógun kọ̀rọ̀ ogun ète gbogbo ẹ̀ náà ọba adẹ́dá máa gbé Islam borí. Naam àfọwà yìí wọ́n wá jẹ́ kan wọ́n jẹ́ ahadun nukọba Allahu Akbar wọ́n jẹ́ kan nínú àwọn nukọba ní àwọn captains àwọn captains ó yàtọ̀ sáwọn nukọba yá nujaba yá àwùtáàdù yá àbùdáàlù tí kìí sàwọn ọ̀rọ̀ àwọn fabiri so nàkíìbù jámù rẹ̀ ní nukọba wọ́n jẹ́ kan nínú àwọn nukọba ni pé ìwọ ni mo tẹ́kẹ̀ àwọn erigun báyìí ẹni mo tẹ́ àwọn captains ó ti ní ọjọ́ akọba Laylatul Aqaba so àwọn ni wọ́n wá ń sọ fún wa pé anna Rasulullah sallallahu alayhi wa sallam pé anabi sallallahu alayhi wa sallam pé ẹ̀rí ànábì pé ànábì jókòó lọ́jọ́ akọ́bà yẹn wà áwùláhù ìsọ́ọ̀bàtún min ashabihi pé àwọn ìsọ́ọ̀bà tó bá ní ìsọ́ọ̀bà ó bẹ̀rẹ̀ láti rí máa fawqa ashar láti nọ́mbà tó bá kọjá 10 ó ti above 10 to 40 wọ́n pè ní ìsọ́ọ̀bà ó ti ń sìn wọ́n ní àwọn ìsọ́ọ̀bàtún áwùláhù àwọn tó jẹ́ ẹ̀mẹ̀wà ànábì wọ́n kójọ lẹ́gbẹ̀ẹ́ ànábì sallallahu alayhi wa sallam ma bayna al-asharati ila al-arba'in ó tún pé láti from 10 to 40 ní ìsọ́ọ̀bà ní ọmọ yìí pàtàkì ma bayna ó tún pé from 11 now ó ní wọn á jókòó lẹ́gbẹ̀ẹ́ Ànábì sallallahu alaihi wasallam àfáwa ní òun gangan jẹ́ kan níjọ́ yẹn torí pé báyìí àmẹ́tàlá ni wọ́n ní pẹ̀lú Ànábì bẹ́ẹ̀ alákọ̀ọ́kọ́ Bay'atul Aqaba al-ula ọlọ́mọ sáájì ilé wọ gbogbo wa ẹni tó ti lọ ọlọ́run tó já lọ sí jámúra mi tó ti ju òkú Jamratul Aqaba àyè yẹn ní àyè ní Mínà Allahu Akbar. Naam, wọ́n ní ààyè yẹn l'Ànábì sallallahu alaihi wasallam wà. So, tá Ànábì wá ń sọ pé bay'uni. Bẹ́yà tí wọ́n ṣe ń jọ yẹn ni pé wọ́n ṣe bay'a al-Islam. Ẹ̀kọ́ náà àwọn méjìlá ni. Torí pé ńgbà yẹn ogun ò tí ì di ọ̀ranyàn lórí Ànábì sallallahu alaihi wasallam. Ṣùgbọ́n pé ṣé gba Islam ni mo fi sọ pé oath of allegiance ó wà fún gbogbo Mùsùlùmí ni. So, àwọn gbà sàánú wa ṣé gba Islam. So, ẹni àwọn ẹ̀jẹ́ ó ti yé tẹ́ ẹ gbọ́dọ̀ ṣe kíni. Ìtàn fẹ́ sí Islam yóò ẹ̀ ní kéwu bẹ́sìn ẹ̀sìn ní bàtàrà yín jẹ́ láyà tí lálẹ́ kìyàmà ẹ̀ láwọn ẹ̀jẹ̀ tẹ́ musẹ̀. Ànábì wa ń sọ fún wọn pé bay'uni ẹsẹ̀ kíni ẹ gba ẹ̀jẹ̀ ẹ bá mi nípìnhùn ala alla tushriku billahi shay'a. Àkọ́kọ́ nìyẹn pé number 1
pé lórí pé ẹ ní múrogún pẹ̀lú Allah subhanahu wa ta'ala pẹ̀lú nǹkan kan lọ́nà kankan number 1 nìyẹn. Ọ̀yá mùsùlùmí nìwọ torí pé o fẹ́ gbaṣẹ́ o ti compromise Islam rẹ̀ àbí torí pé o fẹ́ nípò ẹlòmíì torí pé ẹlòmíì fẹ́ jọba bẹ́ẹ̀ out of allegiance tó ní pẹ̀lú Islam yọ terminate ẹ̀ àdébí sí ni báyìí òun ní ala alla tushriku billahi shay'a owó lọ ń wá mọ́ gbàgbé out of allegiance ẹ pé ń wá owó yẹn in the course of ó ti ń sìn looking for money ó ti ń sìn for power ẹlòmíì fẹ́ jẹ́ kó òṣèlú ó dẹ̀ ẹlòmíì lòun fẹ́ wá ìmọ̀ kóun fẹ́ dà fa ẹ̀bọ ló lọ sí ẹlòmíì fẹ́ mọ ṣáájú àwọn èèyàn sí sọlá ọ̀tọ̀ lọ sẹbọ pé òun fẹ́ jó lórí búùsù bọ́kẹ́yìn jó lórí ire kí ló dé. So àkọ́kọ́ ni a jẹ́ pé ń túmọ̀ pé níbi yóò tá a bá bára wa out of allegiance wa tá a gbọ́dọ̀ break tó pé a gbọ́dọ̀ hold firmly ó jẹ́ òun ni pé ìní gbaṣẹ́ kan tí wàá máa ṣẹ̀bọ níbi iṣẹ́ yẹn yálà ó clear ni kò clear ni ń sọ̀rọ̀ mi torí pé àwọn sẹ́ńbẹ́ tí ń fọ́ọ̀sì mùsùlùmí ṣẹbọ ẹ̀rí kí ni wọ́n tẹnu mọ́ kódà àwọn kẹ́mẹ́ táwọn pé community kìnnìkan táwọn gbà láti kìnnìkan tó kó tọ́ba ìfilẹ̀ kó síbẹ̀ ọ̀dà àmọ́ àti ń tẹnumọ́ ẹ jẹ́ kí mùsùlùmí ká free láti lè participate níbi tó bá jẹ́ nǹkan ìlú pé mùsùlùmí tó bá fẹ́ hold ẹ̀sìn rẹ̀ tí ó sì jẹ́ mùsùlùmí gidi látọ̀ táwọn mùsùlùmí pé anything goes o torí pé òun fẹ́ jẹpò òun fẹ́ pàwọ́ là ń bẹ́ńbẹ́ kò sí ohun tí ò ní ṣe látọ̀ pé mùsùlùmí èéfín kẹ́mí ìbúra mùsùlùmí ò sì bùkátà kọ́bọ́ bàtà kó tó búra ẹ̀rí pa ntẹnu wélé káwá dájọ́ ìlú ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ kọ́ bọ́ láàrin kẹ́kọ̀ọ́ bọ́ bàtà kó tó búra ó tọ̀ falẹ̀ jàǹsí táwa gbà ní pé ẹnikẹ́ni ò ní tì wá ó ti yẹ tó bá jẹ́ mùsùlùmí gidi báyìí òun ní ala alla tushriku billahi shay'a kódà mo fẹ́ joyè mùsùlùmí ni mí o kódà gbogbo ṣẹ́ tó yẹ pé àwọn tá à ń bẹ nípò yálà ipò tó yẹ pé àwa la lẹ́nu nípò ni nílùú ní gbogbo àwọn ipò tó yẹ pé àwọn nǹkan tó yẹ pé àmọ̀ pé a jọ ní ẹ wọ́nà láti fún kó wá ní ìwọ rẹ̀ kò ní jẹ́ pé mùsùlùmí ẹ̀sìn tiẹ̀ ní ọmọ fara pa gbogbo tó bá fẹ́ ṣe nǹkan torí pé ó ti ní òtò allegiance tó jẹ́ pé tó bá bírèkì rẹ̀ pápá jùlọ yìí tá à ń tẹnumọ́ yìí kò sọ́gbọ́n yóò sórí ibú láyà tàlẹ̀ kíyàmá àfi tí ó bá kú lórí bẹ́ẹ̀ ló kù kódà níbi tó lágbára dé àwọn àfáà ní àyà inna Allaha la yaghfiru an yushraka bihi shay'an wa yaghfiru ma duna dhalika liman yasha wọ́n ní ó wà extended lórí àwọn ṣírkùl asgaru gan ni ìjẹ́ gbàgbọ́ ọ̀dà pàtí sọ́lá yìí náà rí pé wọ́n ní pé ọ̀dà ìyẹn fi kẹ́mí ìbúra ìyẹn ṣe kíní kan pé àti wọ̀ pé kìí ṣe kèfèrí pọ́nbélé ni kìí ṣe mùṣírikí pọ́nbélé wọ́n ní ṣùgbọ́n lálùkìyàmà yóò jìyà rẹ̀ àfi tó bá yẹ kó bá ṣe kàfàrà lẹ́sẹ̀kẹsẹ̀ pé kàfàrà rẹ̀ ń bẹ ṣùgbọ́n tó bá yẹ pé kìí ṣe kàfàrà ń ṣe kíní àbí gbogbo àwọn tó ṣàjẹ́ bọ kéékèèké bí àríyá àṣẹ kíní kan ń dájọ́ wọ́n ní ọ̀yà ní gbére sínú yọkọ̀kọ̀ wọlé kó tó wà lìjẹ́nà. ما دون ذلك لمن يشاء ما دون الشرك wọ́n sì ní eléyìí ní kọ́ọ̀lù rọ́ọ̀jì gbọ́pọ̀lọpọ̀ lónìí yálà ọ̀fẹ́ wọ́mọ oṣèkìnnì kọ́dà ẹ̀já wò àwọn olùṣòwò náà ń bẹ̀rù náà àwọn mùsùlùmí àná tẹ́pẹ́ ọ̀kan ilé wa pé nọ́mbà 1 ni pé ó tọ̀fà lẹ́jà sí mùsùlùmí ta ní bay'atukum ayyuhal muslimun ẹ̀jẹ̀ tẹ́ ẹ ní pẹ̀lú ọba tó dáyé pẹ̀lú ànẹ́bì ẹ mọ́ bírèkì rẹ̀ ṣébi tẹ́ bá fọ létò òfin ayé bí náà wọ́n fi ń yọ ẹlòmíì nípò abẹ́kọ̀ọ́ yóò máa sáré kí pé wọ́n ní ọ̀gbọ̀dọ̀ ṣe báyìí ó ti kọjá àpò rẹ̀ ó ti ọ̀trafáyà tí wọ́n náà bá ọ̀trafáyà ọkọjá àlà ògbé rẹ̀ kò ní lẹ́wù ẹrú tó yẹ kọ́mọ tẹ̀lé Allah kọ́mọ sin Allah kọ́mọ kò fin rẹ̀ mọ́ wọ́n náà bẹ́ẹ̀ ni wọ́n ní ọlọ relegation. àwọn sọ̀hábà àwọn tó jẹ́ olówó ń bẹ nù wọn ò torí pé àwọn olówó kún ọ̀lọ̀ wẹ̀gbẹ́ ayé àwọn tó jẹ́ businessman wọn ń bẹ nù wọn afa Abraham bin Hafa táwọn bẹ̀rẹ̀ afa Usman bin Affan a gbọ́ pé wọ́n ń lé iṣẹ́ wọ́n lọ rí èèyàn mọ́lẹ̀ ń bẹ̀ kódà àgbọ́ pé wọ́n rí ẹyẹlé mọ́lẹ̀ ń bẹ̀ àgbọ́ pé wọ́n rí pẹ́pẹ́yẹ mọ́lẹ̀ ń bẹ̀ àgbọ́ pé wọ́n lọ fi nǹkan mọ́lẹ̀ ń bẹ̀ àgbọ́ pé wọ́n ní àsokọ́ kan níbẹ̀ àgbọ́ pé wọ́n ní kẹ̀kẹ́ tí wọ́n gbé sínú gbogbo àwọn tó lọ yẹn
wọ́n sì ṣòwò. Ǹjẹ́ òwò tí wọ́n ń ṣe lónìí ní mùsùlùmí ǹjẹ́ o ti bírèkì oath of allegiance rẹ? Sókò mùsùlùmí tó pé. So o ti bírèkì rẹ̀. Ní ẹ̀ lọ́fà tó fi jẹ́ pé kèfèrí lọ́pọ̀lọpọ̀ tá a fẹ́ jọ jìjà Islam alájọ́ fẹ́ jọ gbìjà Islam ní fẹ́lẹ̀ ọ̀fìn ṣẹlẹ̀. Torí pé tọ́lọ́ba adẹ́dà sọ ni pé àwọn tí ó bá jẹ́ mùsùlùmí inna lanansuru rusulana walladhina amanu. Níbo bí oníwọ́ kazalika nunji al-mu'minin. Iṣẹ́ nìyẹn o. Ọ̀dà ẹja mọ̀ so. Ni pé number 1 òun níyì. Number 1 yìí náà la kọ́ fẹ́ gbéyẹ̀wò pé àlá tánibí ní báyìí òun ní ẹgbà agirímẹ́ǹtì ọ̀pọ̀ mbẹ́ ẹyọ̀kẹ́ la kọ́ fẹ́ mú. Torí pé èyí tó tẹ̀lé ní kíni wala tashriku ẹmọ́ jalè. Wala taqtulu awladakum. So nígbà tá a ní mọ́pọ̀mọ́ rẹ̀ mọ́pọ̀mọ́ ọlọ́mọ náà. Wala kíni wala tazinu ẹmọ́ ṣèṣìn náà bẹ́ẹ̀ á de gbogbo ọ̀yọ́kọ̀ ọtí ń gbọ́ o tó bá ti ń ṣèṣìn náà o ti ń bírèkì á wà mú gbogbo ẹ̀lẹ́yọ̀ kọ̀ọ̀kan. Àwọn wà ní wàlá alla tushriku billahi shay'a kí ni tún alla tushriku billahi shay'a ó tọ̀fọ̀ alẹ́ jansi mùsùlùmí. Ọ̀dà àtúwà ń bì kẹ́nà lápẹ̀rẹ̀ nísìn ìyẹn wà ń lé iṣẹ́ kan wọn á ní mùsùlùmí kọ́ sàdúà torí pé ńgbà tá a ti wà ń lé iṣẹ́ mùsùlùmí wà ń bẹ̀ lómi náà wà ń bẹ̀. So wọn náà ní mọ̀gbà tí wọn náà ńgbà tẹ́ ń tíyẹ̀sẹ̀ mùsùlùmí ń sàdúà tiẹ̀ o lè pàṣẹ fáwa pé ọya gbogbo ẹja díjú ìwọ tí ó jẹ́ tí ṣe mùsùlùmí ìwọ ló ṣe kíni ìwọ ló díjú. Ọya gbogbo ẹja dìde ìwọ tí ṣe mùsùlùmí ló ṣe kíni ló dìde pray lọ́nà in your ways ó ti ṣe and leave Muslims to pray on their ways ó ti lọ́nà tí wọn owó eléyìí là ń compromise ló kọ tolerance tí wọ́n fi ń báyé mùsùlùmí jẹ́ àbí wọn náà fi ń báyé ara rẹ̀ jẹ́ kí ló wá burú mẹ́ kíní kan àìfi ẹ̀sìn tẹ́nìkan lọ́rùn. Torí tó wà ń bí ẹ̀sìn ni pé fastaqim kama umirta kì í ṣe pé ṣe bó ṣe wù àbí ẹ bó ṣe wù lágbájá. Ọ̀dà wọn alla tushriku billahi shay'a ó ní òun náà ni pé an ta'buduhu wa tuwahhiduhu ká mọ̀ sin òun nìkan àyè bá wọn bọ òrò lé nínú ilé ni wọ́n ti bí ọ lóòótọ́ wọ́n gbà tí wọ́n ti ní wọ́n jẹ́ mùsùlùmí òrò lé yẹn ò ní bá wọn bọ́. Ọmọ ìlú yẹn nìwọ náà òòṣà àjọbọ tó bá ní nílùú yẹn ọ̀gbọ̀dọ̀ bá wọn bọ́ kódà ọ̀gbọ̀dọ̀ má sọ rẹ̀ ọ̀gbọ̀dọ̀ wọ́ sọ rẹ̀. Pátí yàn ṣàgbákò òòṣà ìlú yẹn wọ́n yà sí wọn tó wá kọ sí pé kíní kan anúra kíní kan máa wọ̀sọ lásán wọ́n wá ní wọ́n fi ṣe signpost tí ẹ bọ́. Mùsùlùmí yóò sì kíni yóò kó sẹ́gbẹ́ kan kódà àìsí MC ń bẹ́ èdè wo lọ fẹ́ pè lálùkìyámà bí kọ́ mọ́ nira rẹ lára ẹjọ́ ń pè alálẹ̀ ilé ó lè lé létí àwọn afẹ́kọ̀ọ́ sórí ire ni o wọ́n tún wá hìdúhù ẹ tó máa mú lọ́kàn ṣoṣo fi asma'ihi wa sifatihi wa rububiyyatihi wa uluhiyyatihi ẹ mọ̀ múlẹ̀ ẹ̀kọ́ kan kọ̀lẹ́gbẹ̀ra níbi àwọn òròyìn rẹ̀ níbi àwọn okọ rẹ̀ àìgbó okọ rẹ̀ pẹ̀lú mi iṣẹ́ tí ń ṣe fún wa iṣẹ́ tí ń ṣe ẹlẹ́mi so ṣé wò ó ti ṣe bẹ́ẹ̀ báyìí ẹ̀yin lẹ́ẹ̀ pé ọ yẹ ẹ̀yẹn o ẹni ọba ní ọ dáa fún ní ọ dáa fún o ta ló ń tọ̀ ibi tẹ gbé sí nẹ mo níbi tí wọ́n gbé ohun tí wọ́n bá sọ̀rọ̀ níbi tí wọ́n gbé sí léjìgbọ̀n léjìgbọ̀n wákìtọ̀ lọ gbé òkúta tó pàlà ló pò síṣẹ́ rẹ̀ sí ààyè yẹn gbogbo yóò fi sọ́ọ̀kì ilẹ̀ láàyè yẹn ẹ̀yin wá bá ń bẹ̀ wá bẹ̀rẹ̀ sí sìn àbí gìkan tó lọ́nkẹ́ ní ọpẹ́ láyé àbí ọ̀tí ẹ̀jẹ̀ àbí èèyàn kan torí kọ́ lọ́nkẹ́ fóun lágbára kan lọ́tọ̀ tó yẹ kankan àwọn lágbára jura lọ. bẹ́ẹ̀ni. so bákan náà wala tushriku bihi shay'an wa shirku billahi huwa an taj'ala lillahi niddan. Òun náà ni pé kó mú opposition kalẹ̀ ó ti yé pé aláàní ẹnìkejì rẹ̀ níyì báyọ̀ kó kéré tó àbò wọn náà àndáàdà jámọ̀ ó ti yé kó wá pé ìmọ̀ ọ̀pẹ̀rẹ̀ fún Allah nítorí ọ̀pẹ̀rẹ̀ fún fẹ́lẹ̀ náà bọ́yọ̀ ṣe àwúrè òun náà ní kọ́ mọ́ pàgùntàn fún bọ́yá sẹ́rẹ̀ kan òun ní kọ́ mọ́ pa nǹkan kan fún bọ́yá òǹdè kan bóyá kọ́pá kan ó di é bóyá àlùjọ̀nù kan
lónìí tó bá ti fà á tó pè é báyìí nǹkan báyìí lọ́ọ́ pa fún àbí ibi tó sómọ́nì fúnra wọn ni wọ́n wá gba ẹ̀jẹ̀ rẹ̀ tọ̀ wa ta'budu ma'ahu ghayrahu àbí kọ́ òun sìn lóòótọ́ àjọ ń kírun ṣùgbọ́n ta'budu ma'ahu ghayrahu wọn náà ọ̀tọ̀ à ń bá wọn sọdún nǹkan mi ọ̀tọ̀ bá wọn sin nǹkan mi. Al-Qur'an sọ fún wa pé likulli ja'alna minkum shir'atan wa minhajan wa likulli ja'alna mansakan nasikuhu mo tẹ́ mọ̀ torí ẹ̀ pẹ́rẹ́ festivities tẹ́ mọ̀ torí ẹ̀ ọba àti gbé kalẹ̀ fún pé àwọn tí ó fẹ́ pé àwọn náà fẹ́ rìn nẹ̀mí yàtọ̀ sí Islam tí wọ́n mọ̀ torí pé wọ́n fẹ́ bóyá gi ni wọ́n mọ̀ torí ẹ̀ pẹ́rẹ́ irú ẹran tí wọ́n pa ẹni tó jẹ́ pé torí owó ẹ̀yọ̀kẹ́ tó kójọ tó pè ní kinní kan tó fẹ́ mọ̀ pa ewúrẹ́ fún àbọ̀fẹ́ mọ̀ pa ẹlẹ́dẹ̀ fún ẹni tó pé ajá ló fẹ́ mọ̀ pa fún nǹkan kan nínú àwọn ẹ̀dá àti ajẹ́ pé òun sì sí rẹ̀ ṣùgbọ́n àwa tó bá fẹ́ ṣèjọsìn yálà hajj lẹ́lọ́tẹ́ pẹ̀rẹ́ ni àbílẹ̀yà ni ó pa ràkúnmí ó lè pa àgbò yálà akọ rẹ̀ àbí abo rẹ̀ ó lè pa màálù rẹ̀ kódà jamus ó lè pa so wọ́n wá ń sin nǹkan mi lẹ́yìn Allah kódà látara ká wólẹ̀ wọ́n á tú palẹ̀ wọ́n min ajarin ọ̀rọ̀ ẹ̀kọ́ òun ní wúti ẹ̀ bóyá òkúta ó lè jókúta òkúta òkèrè ni ó tóbi ni òkèrè ni ó tóbi ni pé òkúta kiri kan ẹ̀wọ́ bí sí ń dẹ́ kódà wọ́n lè kó òkúta kẹ́ni òjé kó gun ó kó ẹ̀kọ́ lọ́mọ jẹ́ erógun gidi ọlọ́run wọn jẹ́ erógun gidi ni o àkókò dò kan òun ni òjò gun ọjà wọn òkúta tí ó lè síbẹ̀ rẹ̀ pé lásìkò ẹ̀rùn kódà tọ́lọ́ bá dẹ̀dà wá fẹ́ kó gun ọjà yín látara odò yẹn kẹlọ̀ ní kí ni àrùn tí wọ́n bẹ́ bí omi kọ́lẹ́rà tọ́mọ bá ti mú báyìí gbogbo olú wọn kú lọ ni ọlọ́run mọ́jọ ṣẹlẹ̀ sílùú tiwa ṣùgbọ́n ohun tí òfin ní ṣẹlẹ̀ ní ká mọ̀ ṣẹ́ bọ̀ tó o bá ń ṣe kókó ń bẹ̀ o tó o bá ti bírèkì allegiance rẹ ó tọ̀fà allegiance rẹ pé tó o fi ń jẹ́ mùsùlùmí gbàgbé ẹ̀. wà bá ṣẹ̀rí àbẹ́yìn abara sọ́kọ́ àwọn èèyàn abara kan wọ́n ti kú báyọ̀ ọjà lágbára wọ́n lè pẹ́ nìkan ṣẹ̀ ọba bínú ọba wọlẹ̀ ọ̀kẹ́ nìkan ṣẹ̀ ọba bínú ọba gòkè lọ kódà bẹ́ẹ̀ ni mo sọ pé láálá tó ṣe kíni tó rókè ilẹ̀ ní bọ̀. wà bá ṣẹ̀rí àbẹ́yìn kan wọ́n padà tú palẹ̀ tèèyàn náà o ao shamshin àbí òòrùn àbóòrùn ìwọ alátiwáyé ọjọ́ ìbà rẹ sọ pé wọ́n pe ògùn tọ́fẹ́ tóòrùn bá ti yọ wá ní ẹ̀ sóòrùn báyìí pé àfàìlà ọjọ́ ó jẹ́ mùsùlùmí mọ̀ tọ́kọ̀ bá tó ń ṣe léyìí o ti bírèkì allegiance rẹ̀ o ti bírèkì rẹ̀ kódà ká ṣọ́ra àwọn kẹmẹta ń wá láyé fún pé ẹ wá pa àṣẹ alẹ́ àṣẹ àárọ̀ à ń wá láyé fún ká mọ́ ti declare pé báyìí ó ti yé à ń wá láyé fún torí àwọn tó bá jẹ́ mushrik tó jẹ́ pé àwọn ọ̀pọ̀lọpọ̀ bí oògùn kódà ó lè jágun mu jẹ̀dí lásán tó bá bọ́ sọ́dọ̀ ẹlẹ́bọ yóò dé kẹ̀kẹ́ mọ́ torí kò ń fẹ́ tàǹpà pẹ̀lú ìsìláàmù rẹ̀ ewé ni lóòótọ́ ta ọkàn lè lọ kódà ó lè jẹ́ efinrin lásán yóò àtàchì ẹ̀bọ mọ́ nígbà téèyàn tiẹ̀ ti ponú débi kó ní ansẹ̀tì kẹ́kọ́ gbọ́n tí wọ́n ti ń lo ansẹ̀tì ń tẹ́rìndínlógún ni pé gbogbo bọ́tìnì tí mẹ́mẹ́ nọ́mbà tí mẹ́mẹ́ pé ó rí i pé 14 náà ni gbogbo kípa àdúgbò jẹ́ téèyàn ti bá ti ponú débẹ̀ yẹn wípé ẹ̀rìndínlógún náà ni àpẹtẹ́rì kọ̀ǹpútà wa nǹkan sẹ́mẹ̀ẹ́dógún ni àbí sẹ́rìndínlógún ni ọ̀dà yìí tó bá yẹ pé nọ́mbà ẹyọ̀kan ó lè jẹ́ pé páàdì ẹyọ̀kan náà wọ́n fi sọ bá ti tẹ̀ ẹ́ ní ọ̀kẹ́ mọ́ gbé tán lè kó bí 5 sínú ọ̀kan ṣoṣo. ọ̀dà ṣé bẹ́ẹ̀ náà lẹ́tọ́ padà sọ ọ́ náà àyín tẹ́ mọ́ púrúfù eléyẹn náà lẹ́tọ́ ń sọ pé láti 0 dé 9 náà ní nọ́mbà pé gbogbo yòókù ọmọ rìpáàsì ara rẹ̀ ẹ̀yin náà lẹ́tọ́ àwọn sọ pé kí ló dé tẹ̀ rí báyìí. wọ́n ní alhaku la yakhtalifu wal batil la yatawahhad tẹ́ bá sọ̀rọ̀ kẹ́lọ́ ní ẹ̀kọ́dà takora ńlọ lánàá ni wọ́n wá ní aushamshin àbórùn ṣe bórùn yẹn ni anabi wa Ibrahim aleyhisselam nígbà tó rí tó jáde tó sì rí pé àwọn tí wọ́n ń bẹ nígbà yẹn wọ́n ń bọ iná òun wá ń wáta ní ọmọ ọ̀sìn tó rí pé iná àwa la kogi rẹ̀ àwa la ṣe kíní rẹ̀ tó bá wọ́ta fẹ́ pátá fẹ́ dìkù tó rẹ̀ bá pọ̀ òun tó wò pé ajé ń tún wà míì ẹ̀mí àlọ́ fi ní ìnídá ibùn ila rabbi sayadini bí wọ́n ṣe kéré tó ń gbà náà. Àníbọ̀ Ibrahim nígbà tí wọ́n wá rí òrùn tó jáde oníkà pàlámà asọ́mùsọ̀bà àṣìjà akọ́dá asárọ̀ bí gbà tó rí pọ́ wá ó ní ọlọ́run tí ọmọ wá nígbà kan tí ọmọ wọ̀ nígbà kan ó lè mi ọ̀fẹ́ o
tó yẹ pé àbàdíyù ò ní bẹ fún sẹ́rùmàdíyù kò ní ṣe kí ni kò ní bẹ fún pé yọ wà táìmù ọlọ́run tó ọba tó nígbà tí ń sọlá ó lè mi ọ̀fẹ́ o àbọ̀bá tí ọmọ wọ̀ ọ̀kún gbà kan tó máa bẹ pé ọba tó dá ọ̀dà síbí náà ló fi lẹ̀ káwá rí lónìí ẹ jẹ́ káwá sincere ìtẹ̀jẹ́ àfa abẹ́yẹn tẹ̀ ń sa àwọn ẹgbẹ́ abẹ́yẹn tẹ̀ ń sa àwọn ọjọ́ wọ́n wọ́n jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ ìyẹn náà tẹ̀ ń ṣe ni ẹ̀ ní fẹ́ ni ẹ̀kọ́ àwọn kan bóyá já kínní kàbí nínú ọ̀kẹ́ jáde àgbàlagbà nípa lérí àbóyò ṣògbó àbí kínkà tó jáde tó ní ó ní sẹ́ni kẹsẹ̀ bọ́ tó ànábì Ibrahim àtàtà ànábì Musa. kúrò ó gbé sọkúsọ wọ lọ́mọ òrukàn. ó gbé ọlọ́mọ òrukàn. lọ́mọ òrukàn táwa yìí. iṣẹ́ lọ́mọ òrukàn lẹ́wà irọ́ lọ́mọ òrukàn báwo. so a tún mọ̀ pé ẹ̀yin ìjọ rẹ̀ tí gbogbo iná tẹ̀sí ń fọ́ ara rẹ̀ sẹ́yìn ní ìṣẹ̀lẹ̀ bọ̀. irú àwọn ilẹ̀ ń gbé máìkì fún. àfààní takallamatil awbasu. تكلمت الأوباش وسط المحافل فيا مهنة الإسلام من كل جاهل فيا مهنة الإسلام من كل جاهل تكلمت الأوباش وسط المحافل. tọ́tún kò ní àwòbáṣù tọ́mọtún kò ní àwòbáṣù àwọn refraps. تكلمت الأوباش وسط المحافل. àwọn ọ̀tàkùn kọ̀jẹ̀wé kọ̀jọ jàǹkáwọ̀ nínú èèyàn refrap àwọn ìkísà nínú èèyàn. وسط المحافل. àwọn nonsensical being ó jẹ́ àwọn tó yẹ pé ọpọlọ ń bẹ ṣùgbọ́n kò ṣiṣẹ́ ń bẹ bíi ti mọ̀lúù ní tó ń pè ní àwòbáṣù. تكلمت الأوباش وسط المحافل فيا مهنة الإسلام من كل جاهل فيا مهنة الإسلام من كل جاهل. láwọn occasions afa tó bá yẹ kó de lọ ń wá kí tó fẹ́ mọ display ọkẹ́ fẹ́ nu wa rọ́ọ̀fù ọmọ kiri òde káàkiri ọmọ wíwú kúri káàkiri omi ọmọ ju ebó ṣe jẹ́ lẹ́bọ yọmọ ṣe kínní àfa wọn kò celebrity àwọn àfa òde. kọ́dẹ̀ lómi ọmọ japa pé kínní kan àkọọ́lẹ̀ òun ò tó kínní kì ò tó ṣé mọ̀rẹ́ náà dé. فيا مهنة الإسلام من كل جاهل فيا مهنة الإسلام من كل جاهل. فيا مهنة àdánwò mọ̀ dé bá Islam lọ́wọ́ àwọn aláìmọ̀kan o. nǹkan kan máa hó lóríṣiríṣiríṣiríṣi mi ò la fẹ́ kà tá a bá ń sọ nísìnyí ó kí wọ́n dé nìyẹn àwọn ọmọ yẹn kò sí wọn ò lè sọ tẹ bá ti dáràn wọn sọ náà ni. public lẹ́ ń sọ lórí àríyànjẹ́ra ẹ̀yìn káwọn èèyàn ṣàgbákò kéèyàn sọ pé sẹ́ni kẹsẹ̀ bọ́tọ̀ ànábì Ibrahim tó bá yẹra sọ pé inna Ibrahim kana ummatan qanitan lillahi hanifa wa lam yaku minal mushrikina shakiran li an'umi ijtaba'u ada'u ila siratin mustaqim. Ibrahim tó sọ pé wajnubni wa bani an na'budal asnama. àní Ibrahim yẹn tó bá tó innahu lamina salihina ọ̀tọ̀ ni Musa náà bẹ́ẹ̀ Musa tó jẹ́ pé amàrà tó fi Fir'aun dá àtàwọn ìjọ rẹ̀ kódà níjọ́ tí wọ́n sọ fún pé nǹkan míì tún ń bẹ nígbà tó wọ́n fẹ́ tẹ̀ wọ́n ó ní inna ma'iya rabbi kò sọ pé òǹdè mi ń bẹ lára mi kò sọ pé àgbékọ́ mi ń bẹ lára mi. فيا مهنة الإسلام من كل جاهل فيا مهنة الإسلام من كل جاهل. ọ̀rẹ́ kan àti ìrẹ́lẹ̀ ìgbé tí o a sì fẹ́ dúró torí pé ó ní ausamsin yẹn náà bùkátà ká tu palẹ̀ tẹ́kọ̀ọ́ ńlá bá ń lọ tàwíìdì yẹn ti sọnù wàláhì ó ti sọnù. aukọmarin àbóṣùpá kódà a lè má pẹrẹ wá wọ́n dẹ̀ tó lọ já àfà tó ń ya ọjọ́ star ọ̀pọ̀láì mẹ́rin kìíní kan àwọn tó jẹ́ àwọn tí wọ́n ń bọ oòrùn látàrí ànábì wa Ibrahim àwọn tó ń bọ òṣùpá láwọn pé kọmaríyà kìíní kan gbogbo símbọ̀nì ó ní ohun tó rẹpísẹ́ǹtì lọ́jọ́ kọ̀ọ̀kan ọ̀fẹ́ yàtọ̀ pẹ̀lú àwọn tí wọ́n ń bọ irin táwọn ti ascribe kó ló kọ kódà gbogbo star tẹ́ mọ́ yà yẹn ló ní ohun tó rẹpísẹ́ǹtì nínú ọ̀kọ̀ọ̀kan àwọn tíra yẹn náà ń bẹ táwa ò ní lò ṣùgbọ́n tá a kà á àrọ́fúnná ṣàrọ̀ láàlì ṣàrì àwọn nẹ̀bí yín àwọn ṣe yín bá ká dó ń bí náà rí ó
ó ní takallamatil awbasu wọ́n ilé ẹni kó wá fọmọ tó máa fi láwọn òde ìnáwó ká àwọn ìgbà fọ́sọ́. minatal islami min kulli jahili waya minatal islami min kulli jahili. Jazakumullahu khairan. Gbogbo àwa tí a bá tún fẹ́ jẹ́ olùkúlọ́ fún ètò Al-Huda, àkáǹtì nọ́mbà wa òun náà ní Money Point wa, àkáǹtì nọ́mbà wa náà ní 6677167333 òun náà ní àkáǹtì nọ́mbà wa. Bákan náà gbogbo àwa tí a bá fẹ́ pè wọlé, ẹ dákun tá a bá ti ń wọlé ká mọ́ gbàgbé ká kúrò lẹ́gbẹ̀ẹ́ rédíò wa, tá a bá ti kúrò ńbẹ̀ á já ìpè yẹn, tá a bá sì ti sálámọ̀ ká lọ síbi ìbéèrè tá a bá ní, tó bá sì jẹ́ pé àwa náà la ní ìbéèrè fún wa ni. Nọ́mbà tí a mọ̀ pè wọlé sí náà ní 08122922181 òun náà ní èyí tá a mọ̀ pè wọlé sí. Ẹ ti wà pẹ̀lú wa. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Náà orúkọ yín àti ìbéèrè yín. Ìbéèrè. Naam. Naam. Naam, alákọ̀ọ́kọ́ ń bẹ̀ òun náà ni pé sẹ́rí pẹ̀lú ògbọ́ ẹ jẹ́ ká fún yín ní kọ́ṣìn kẹ́nẹ́kẹ́ tó lọ abẹ́tí lọ. Ọ̀dà alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ni pé sẹ́rí ìsìlá ìyàwó kéke ìyàwó alẹ́kọ̀ọ́bàtì ní ìyàwó nọ́mbà 1 ìyàwó nọ́mbà 2 àwọn obìnrin ó kórìíra eléyìí o kódà omi lè fi sọ ìwádìí ó kórìíra kó ní òsì ìyàwó kéke gbogbo obìnrin lọ́dọ̀ ọkọ ìyàwó náà ni wọ́n ìyàwó láńlá sì ni gbogbo wọn ṣùgbọ́n ìyàwó àkọ́kọ́ ìyàwó ẹlẹ́ẹ̀kejì kódà ìyàwó ló kọ fún gbogbo obìnrin lọ́dọ̀ ọkọ rẹ̀ tó ti yé ilé ìtọ́dọ̀gba so wọ́n á ní ìyàwó kékeré tá a ti mọ̀ pé tó mọ̀ pé ìtẹ̀yìn tó dé ní nọ́mbà 2 àbí nọ́mbà 3 àbí kìnìún so wọ́n á ní òṣèlú sáǹdì kékeré àtọkọ ọkọ wa lọ́dọ̀ rẹ̀ mọ́ so á ṣe effort láti bọ́kọ yẹn sọ̀rọ̀ pé ẹ mọ̀ sí báyìí káàní kápọ̀ yẹni kódà ó lè wo pé mi ní jẹ́ sí dáadáa sí i á gbìyànjú tá a bá gbìyànjú tó bá jẹ́ kó obìnrin yẹn bá ti wọ ìmúratù nẹ́ẹ́sísà torí pé àyè lè wà tó jẹ́ pé ọkọ lè fẹ́ pọ́níṣẹ̀ láti dá a padà kì í ṣe pọ́kọ yẹn kórìíra rẹ̀ ṣùgbọ́n ó lè tóbi ọba gbọ́ náà ó ṣe wá sí fún ó ṣe gbogbo tó yẹ kó ṣe tí ọba gbọ́ ṣẹ̀ríà ni o lè hold àwọn responsibility rẹ̀ ṣùgbọ́n kò tọkọkùnrin yẹn ọmọ lọ sun ọ̀dọ̀ rẹ̀ fún àjùrò oníná fílmù àdọ́jì wọ́n mọ̀ sunlẹ̀ wọ́n mọ̀ sun rí bẹ́ẹ̀ àbí kò mọ̀ sun rí bẹ́ẹ̀ tó ń bá lè bọ́ sílẹ̀ ṣùgbọ́n kò máa lọ gbé orun rẹ̀ sunlé ìyáálé kan àbí kìnnìkan ẹ mọ̀jà ṣe bẹ́ẹ̀ ká bọ́kọ yẹn sọ̀rọ̀ kókò mọ̀ lọ jẹun bẹ́ẹ̀ tó bá insist náà ọmọ ṣe ojúṣe tiẹ̀ fún kọ́mọ́ jẹ́ pé yọ́tọ̀ á lọ ta tí ó ń pẹ́ yín méjèèjì tì ṣùgbọ́n ọmọ ṣiṣẹ́ báwo ló ṣe mẹ́ndì àárín wọn tó fi ṣàtúnṣe láàrin wọn. Ẹ ti wà pẹ̀lú wa. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Naam. 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 Naam, pé ẹni tí ọ̀rẹ́ so naam jazakumullah sẹ́rẹ́dì ká fún yín ní question àbí ẹ má wọrí àṣẹ ṣé ká fún yín ní question àbí kí lorúkọ sọ̀hábà ta ní òun ni ó gba oath of allegiance nínú àwọn tó gbà lọ́wọ́ ànẹ́bì tá a kọ́kọ́ bọ́ sí nọ́mbà 1 rẹ̀ yìí kí ló kọ sọ̀hábà yìí. Ubada bun Samit jazakumullahu khair á pè yín pẹ̀lú ògbọ́lọ́n á fún yín ní sẹ̀mó báàgì kan pẹ̀lú ìkòkò orin kan tẹ́mọ̀ fi rò gbogbo ẹni tó ní ẹ bá fẹ́ dá sí àwọn ọ̀rẹ́ yìí àkáǹtì àwọn ti pè é lẹ́ẹ̀kan lórí ìbéèrè wọn ni pé ẹni tí ọkọ̀ gbádùn so kọ̀ wá lè ṣe àlùwàlá pẹ̀lú omi bá tó yálà tó bá lómi yóò lékún àárẹ̀ rẹ̀ so àbí asátìmọ̀ kọ́lé bá láti ṣe tàyámù ó wá bu yèpẹ̀ sínú ilé báyá sínú igbá kan ìgbà tó bá ti fẹ́ lò yóò mọ̀ lò náà ni kò túmọ̀ pé tó bá ti lò kan yóò tó sẹ́ lọ sí kíni yóò tó sẹ́ lọ dánú kò bùkátà ó sì mọ̀ sọ ìyèpẹ̀ yẹn kọ́mọ̀ fún ní kọ̀dásà kọ́mọ̀ sọ pé ìyèpẹ̀ tí mo ti táyà máa ń fòdìdí oṣù kẹ́tì lè jáde ní ìyèpẹ̀ mímọ́ kì í ṣe ìyèpẹ̀ so wọ́n ṣe ní tọ̀húrù fún láti fi ṣe ìmọ́ra ni tàyámù ni kò túmọ̀ nǹkan kan àkọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì kí ni wọ́n tún béèrè wọ́n ní báwo la ṣe ṣe òun náà ní kọ́ńsó ní ìdá ní àrídìnàwọ̀ ètù ẹ gbé àtẹ́lẹwọ́ yín akọ́lá àti ṣe lórí lẹ́kítọ̀ níbi tá a sọ fídíò rẹ̀ àtẹ́lẹwọ́ yín méjèèjì báyìí ẹ gbé lórí ìyèpẹ̀ yẹn tẹ́ bá ti gbé lórí ìyèpẹ̀ yẹn ẹ wá gbọ̀n tẹ́ bá ti gbọ̀n àtẹ́lẹwọ́ yín yẹn ọwọ́ yín ẹ famsahu bí ojú ìkún ojúlẹ̀ kọ́kọ́ fi ọwọ́ yẹn pa tẹ́ bá ti fọwọ́ yẹn pa ojú yín ẹ tún ní fi lulẹ̀ padà mọ́ ẹ fi pa àtẹ́lẹwọ́ ọwọ́ tòsí ẹ fi pa àtẹ́lẹwọ́ ọ̀tún yín àtẹ̀yìn rẹ̀
ẹ fi ọwọ́ ọ̀tọ̀ tún pa ẹ̀yìn ọwọ́ àti ojú ọwọ́ tọwọ́ òsì dé ọrùn ọwọ́ ẹ ti parí tàyámù kódà bẹ́ẹ̀ tẹ́ ẹ bá so òun náà tẹ́ bá ṣe látàárọ̀ tẹ́ ẹ bá ti so gbogbo tí mo jálò wà lọ lómi òun náà lọ já òun náà so àfi tó bá yẹ kẹ́ bá ti gbádùn dé ìpẹ́ ti lè lómi so tẹ́ ní ngbà yẹn náà ó ti já tó bá ti ìpẹ́ ti lè lómi tẹ́ wá lómi ọjà ngbà yẹn náà. Jazakumullahu khairan. Àwọn àkáǹtì nọ́mbà wa tí a bá tún fẹ́ kún ètò wa lọ́wọ́ àkáǹtì nọ́mbà tí a mọ̀ fi sọ sí òun náà ní 6677167333 òun náà ní ẹja gbà kan sí. So ìyá tí wọn kọ́kọ́ wàhálà ọkọ pẹ̀lú ògùn Ọlọ́run á fáwọn náà níṣẹ́ mọ́ báàgì kan á pè wọ́n ọ̀yá ẹni ọ̀yá bísímìlà ẹ mọ́ láfíra o. Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. Náà ọ̀yá kí ni ìbéèrè yín? Ẹ fẹ́ gbà béèrè náà ọ̀dà kí ni nǹkan àkọ́kọ́ tá a kà pé nínú ẹ̀jẹ̀ tí gbogbo mùsùlùmí ní tá a bá Allah ní àti Ànábì sallallahu alaihi wasallam. Ẹgbà ọ̀tọ̀ ọ̀dà ajẹ́ pé ìbùlẹ̀ yẹn wà gbọ́ bí tá a dúró sí ni lẹ́yìn ní ọba rẹ̀ dà fún wa lọ́wọ́. Inal Islama huwa sunnatun ẹ wá gbọ́ kàzá súnà ìyálí ìsìlámù dédé kò sẹ́ni tó lè jẹ́ mùsùlùmí òdodo àfi kó tẹ̀lé ohun tí Muhammad mú wá. Ètò Al-Huda la fi ń pè yín jàmá wa. Sílànà súnnà kálérèrè jẹ́ lódodo. Sílànà súnnà kálérèrè jẹ́ lódodo. Subhanakallahumma wa bihamdik. Ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk.